Sweetheart. Phone on window. Hello? Báwo ni? Critical what? Ibo náà wà nsìn. Ta ni nǹkan ṣe? Ó dà, èmi náà wọ́n máa bọ̀ báyìí. Ó dà. Okay, ó dà bọ̀. Oh my God. Sweetheart. Kí ló ṣẹlẹ̀? Màámi ni wọ́n ló tún ti bẹ̀rẹ̀ sickness wọn yẹn. Again? Okay, come go to the hospital now. Wọ́n ti gbé wọn dé hospital. Wo sweetheart, jẹ́ kí n tètè lọ join wọn. Jẹ́ ká jọ máa lọ gbà yẹn. Let me join you. Má worry. Tí bá ti débẹ̀, bí bá ṣe bá condition wọn máa pè é. Are you sure you can manage? Ṣo lè drive bó ṣe ń ṣe yìí? I'll be fine. Jẹ́ n serve oúnjẹ. No, sweetheart, please come. Tètè máa lọ. Ṣùgbọ́n. Thank you. Please, as not to get there.